nílé kan àbí ládùúgbò kan àbí ní street kan kò sí kẹ́ máa rí obìnrin bóyá mẹ́ta bóyá márùn bóyá mẹ́fà bóyá jù bẹ́ẹ̀ lọ kí ló ń fa wàhálà single mother sáwùjọ wa lẹ́nu obìnrin ni ò farabalẹ̀ ní àbáwọn ọkùnrin gan ni ò nìkan ṣe gẹ́gẹ́ bí àríwòye tí single mother. Nǹkan tèmi rí níbẹ̀ ni pé àwọn obìnrin wọ́n fẹ́ gbàjọba. Wọ́n ń wá òmìnira. Mi ò go against feminist wọn o but inú bíbélì ló wà Ọlọ́run sọ pé ọkùnrin àti obìnrin máa parapọ̀ wá di ẹyọ kan ó wá ní ìwọ obìnrin kò wọ̀ fọ́kọ rẹ̀ torí pé adé orí ẹ̀ ni ó dẹ̀ sọ fọ́kùnrin náà pé kọ́kùnrin o kó tọ́jú ìyàwó wọn torí pé obìnrin o nǹkan ẹlẹgẹ́ ni wọ́n but àwọn ọmọ ayé ìsinyìí ìgbà tá a tẹ̀ fẹ́ gbé life western world wá sí Nàìjíríà pé tí n bá lọ àjọlọ bíṣẹ́ ni tọkọ bá dé ọkọ ló yẹ kó so oúnjẹ tí ìyàwó bá kọ́kọ́ dé rádaràda ni gbogbo yẹn ṣé nǹkan tí ìyá ẹ̀ fi bẹ̀rẹ̀ nìyẹn ni ọkọ lè so oúnjẹ tó bá fẹ́ ni kì í ṣe pé wàá fọ́ọ̀sì ẹ̀ ò lè fọ́ọ̀sì ọkọ pé torí mo lọ bíṣẹ́ ìwọ ló máa kọ́ ṣiṣẹ́ ni ṣé ìyá ẹ̀ ò ṣiṣẹ́ ni ṣé bàbá ẹ̀ ló ń so oúnjẹ fún ìyá ẹ̀ tiẹ̀ ni olùṣọ́ máa ń so oúnjẹ dáadáa náà olùṣọ́ is a good cook tó ń bá wá sí Dublin pàápàá àwọn ọmọ wọn máa ń demand ni pé mọ́mì go and sit down o oúnjẹ dáàdì wa la fẹ́ máa jẹ ìsìn o bẹ́ẹ̀ ni à á fún wọn láàyè kan sí mi bóyá bíi 2-3 days olùṣọ́ á so oúnjẹ fún wa kò sí nǹkan tó burú bẹ̀ but tó bá ti sọ pé kó ga no kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. ẹni tó bá bá ẹ̀ ní position yálà bóyá ọkọ kú lójijì ni kí ni ìrètí rẹ ní bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣe láti rí ọmọ tọ́. àwọn kan wà tó jẹ́ single mother tó dẹ̀ máa ń tọ́mọ tó máa ń jèrè ọmọ wọn tó bá ti fi tọlọ́run ṣe pinlẹ̀ṣẹ̀ ẹ̀ tọlọ́run bẹ́ẹ̀ ni anything téèyàn bá fi ọlọ́run ṣáájú ó máa ń yọrí sí dáadáa but téèyàn bá fọgbọ́n orí tiẹ̀ gbé ó máa fail tó bá ti fi tọlọ́run ṣáájú tó ń dẹ̀ ń tọ́ ọmọ yẹn tó ń tọ́ àwọn ọmọ wọn yẹn ní ìlànà ọlọ́run tó ń fi bíbélì yé wọn let them know about Bible teach them aláàánú ayọ̀ sí tó bá ti jẹ́ olùrẹ̀lẹ̀ ọkàn o tí òun ṣẹni tó gbéraga o Ọlọ́run á yan èèyàn míì fún tó máa bá gbé bùkátà ẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ single mother tẹ́ pé single mother ó ní ẹni tó máa bá ra DSTV ó ní ẹni tó máa bá sanwó lé ó ní ẹni tó máa bá ṣe ìyẹn nǹkan tó tí òun ò. ìyẹn ò ní kan ṣe nìyẹn ó fẹ́ máa gbà lọ́wọ́ mẹ́rin kiri bóyá ìyẹn ò ní òun fúnra ẹ̀ ò ní intention àti fẹ́ gbélé ọkọ ó kàn fẹ́ bóyá ó kàn fẹ́ àwọn kan wà tó fẹ́ bímọ tó ń fẹ́ lọ́kọ. wọ́n fẹ́ dá wà. ó jẹ́ pé kí n ṣáà bímọ ṣá màá tọ́mọ mi fúnra mi àwọn kan wà bẹ́ẹ̀ so tí ọkùnrin bá ṣe silly mistake fún wọn no apology ọkùnrin yẹn ti apologize wọn ò fẹ́ gbà. wọ́n mi lára nǹkan tó gba àsìkò ń sìn lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ọmọbìnrin wa wọn àti wàá kàkún wọn wọ́n tó fún lórúkọ wọn ní wúkọ̀ wọn ní olóṣó ó dẹ̀ tó wá kọ́ mọ̀ kò wọ́n àfipamọ́ mọ́ gẹ́gẹ́ bí abiyamọ ojú ò lẹ́ fi wílà pé mọ́lẹ́ fẹ́ gba àwọn ọ̀dọ́bìnrin wa tí wọ́n ń dàgbà ń sìn. So many things are happening and Nigeria copy ni wọ́n máa copy nǹkan ni ṣé rí ní western world ibi tó ti ń ṣe lesbian tó ń ṣe gay tó gbogbo yẹn ó ti báyé jẹ́ tó jẹ́ pé ọkùnrin ò fẹ́ fẹ́yàwó mọ́ obìnrin náà ò fẹ́ gbélé ọkọ mọ́ wọ́n wò pé they can do things on their own tí ó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ti gẹ́gùn sí nínú bíbélì àwọn tó kọ́ ṣe lọ́jọ́ kìíní àná wọ́n jìyà ẹ̀ tọ́lọ́run bá ṣe ń wò wọ́n níran sí wọ́n ń wò wọ́n níran ni kì í ṣe pé Ọlọ́run ò mọ nǹkan tó yẹ kó ṣe fún wọn bọ̀tọ̀ ó sì ń wòran wọn pé bóyá wọ́n máa yí padà eléyìí pẹ̀lú nǹkan tó máa ń jẹ́ kí
ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ń wò pé ní ìtẹ́ mọ̀ ní ìmọ̀ nǹkan tí mo fẹ́ tẹ́ bá dórí social media especially orí TikTok yìí TikTok Nàìjíríà kí ló dé ṣé torí wọ́n sọ pé ṣé wọ́n ẹjọ́ ṣé wọ́n máa ń sanwó fún yín bẹ́ẹ̀ ni. ọmọ ní diamond bàdá àmọ́. ọmọ láyọ̀. ẹjọ́ ṣé wọ́n sanwó lóòótọ́. ó yà pé àwọn kan rówó ní èdè. nítorí ibẹ̀ yẹn ní gbogbo madness Nàìjíríà ó ti kúrò lórí Facebook ó ti kúrò lórí Instagram orí TikTok ló wà o torí tẹ bá síbẹ̀ yẹn 100 times ọ̀rọ̀ ọkọ ọ̀rọ̀ marriage ṣáá ni and marriage náà lórí. kò nídìí ọ̀rọ̀ àbíká ní ọ̀rọ̀ bá sùn wọ́n sọ ń bẹ̀. mo wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ kò sí ìmọ̀ràn tó dáa látọ̀dọ̀ anybody olúkálùkù ṣáà ń sọ èyí tó wù ṣá bóyá kó lè fi ní follower o àbí kó lè fi. mọ́mí wọn tó gbé kíní kan ní fracas kálá sọ fún méjì kan máa ṣépè léra wọn lórí. rubbish nìyẹn ojú gbà mí ti ìgbà tí mo rí o ẹ̀yin náà rí àbí. mo rí sà ojú tì mí pé kí ni gbogbo rádaràda yìí náà tẹ́ bá ṣe ra yín ṣe ẹ̀ lè pera yín kẹ́ bára yín màdámù ìkún tẹ́ ṣe yẹn mi láìkẹ́ ọ̀ àbí kò tẹ àbádùn ẹ̀ kó ignore ẹ̀ kó má sọ̀rọ̀ olúkálùkù ṣàfẹ́ máa sọ̀rọ̀ ká mọ̀ pé gbogbo wa la mọ̀rọ̀ sọ ẹ lè sọ̀rọ̀ but àwọn ọ̀rọ̀ kan wà tí ò tiẹ̀ tọ́ sí wa láti gbọ́ lẹ́nu onígbàgbọ́. àwọn kan jẹ́ sọ pé tàwa Yorùbá ló fẹ́ pọ̀ jù. bóyá torí pé àwa tá a gbọ́ Yorùbá àdóni. àwa Yorùbá gbogbo ni wàhálà lórí ọ̀rọ̀ TikTok yìí Yorùbá ni. kò yé mi o ẹ jọ̀ọ́ Ọlọ́run gbà wá o ọ̀rọ̀ yẹn ò yé mi anyway ọ̀rọ̀ nǹkan tẹ́mi lè sọ ni pé obìnrin tó bá fẹ́ gbélé ọkọ respect ni Ọlọ́run ti pe ọkùnrin ládé orí fún wa kò sọ́ba tí ò ní iyì tiẹ̀ nínú ààfin ẹ̀ tó bá jáde pàápàá since tó bá ti jọba mo ní respect fún ẹ o gbúdọ̀ ní respect látọ̀ kánú táwọn èèyàn máa fún ẹ so ìyàwó ní láti bọ̀wọ̀ fọ́kọ kọ́kọ́ náà bọ̀wọ̀ fún ìyàwó tí iṣẹ́ bá wà nínú ilé tẹ́ fẹ́ ṣe tó jẹ́ pé bóyá àwọn ọmọ wà ní kéékèèké tí ò tí ì sẹ́ni and kò sí létí most ilé ní Nàìjíríà yìí wọ́n lọ́mọ ọ̀dọ̀ ìyẹn túná tún fi ń ba ayé ọmọ wọn jẹ́ náà tọmọ ọ̀dọ̀ tó bá ti fọmọ ọ̀dọ̀ tọmọ jù kí lọmọ ẹ fẹ́ mọ̀ ọmọ mi ò ní mọ oúnjẹ sè é ìwọ tó wá lọ lé ọkọ tó mọ oúnjẹ sè ṣé èmi ni mo fẹ́ wá máa sọ oúnjẹ fún ẹni. àwọn ọkùnrin wọn ò ní mọ bó ṣe ń fọṣọ téèyàn lè fọṣọ tó kó ní kó nu aṣọ sórí tébù kó ń lọṣọ ṣé ọkùnrin máa expect ìyàwó ẹ̀ kó ó lè ṣe o ìyàwó mi ń ṣe wàá fọṣọ ọkọ ẹ wàá lọ respect ló débẹ̀ love ló débẹ̀. kò dà bẹ́ẹ̀. yeah you can do it if you can but tó bá rí i pé kò wọ̀ fún ẹ àbí kò ń ṣe nǹkan tó lè ṣe kì í ṣe dandan bóyá kọ́kọ́ náà máa káṣọ fún dry cleaner àbí ẹ ti lọ́mọ ọ̀dọ̀ ìkọ́mọ ọ̀dọ̀ máa ṣe yẹn fún yín but ẹ má jẹ́ kí nǹkan tí ò tó nǹkan kó máa dìjà fún yín àwọn obìnrin wa ara wọn gbóná jù ìmíì wọ́n tún ní fóònù yìí máa ń dá nǹkan míì lẹ̀ nínú ilé. Nàìjíríà bí. even in abroad kí ló kàn mí kan fóònù olùṣọ́ from beginning kò tẹ̀ sí nǹkan tó kàn mí kan fóònù olùṣọ́ mo máa ń bá wọn gbé fóònù dáadáa even àwọn míì tí bá gbé fóònù wọn wọ́n máa ń wọ́ndà pé obìnrin lórí fóònù yìí wọ́n máa ta ló ń sọ̀rọ̀ dandan ni kó mẹ́ni tó ń sọ̀rọ̀ ní sọ nǹkan tó fẹ́ sọ. tí fóònù tèmi náà bá ríǹgì ńgbà mi olùṣọ́ ń bá mi gbé torí mi ní hidden agenda sórí fóònù mi wáyé tí fóònù máa dá wàhálà lẹ̀ ó forúkọ kinní kan save nọ́mbà kan ó forúkọ wo nǹkan táwọn èèyàn kà sí tó ń díjà yẹn èmi ò rí sí mi rí sí gbogbo yẹn. kó máa wẹ̀ kó gbọ́ ọ̀sẹ̀ wá láti kó gbọ́ ọ̀sẹ̀ jáde láti ọ̀bẹ. tọkùnrin bá tẹ̀ ṣe wà tó bá ṣèṣe kúṣe tó bá ṣe pamọ́ fún ẹ̀ ń ta ó ì respect ẹ náà ni ó ì respect ìyàwó ẹ̀ ni ó ṣe é ṣe pamọ́ síta tí ò fẹ́ jẹ́ kó gbọ́. ìjọba dá ọkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi Mother Celestia Christina TIBETAN.
rédíò owó ti àti pé ó tún ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn yẹ ká jayé lọ ó tún ẹ̀fẹ̀ God bless you.